الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. This is Global Sound Production. Aha! All over the world. Ẹ̀dá ṣòro, ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. Ẹ̀dá ṣòro. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, ya Allah. Ọlọ́run kò tó fún mi, ìwọ lágbára mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí ayé mi. Ayé ilé, ayé ilé. ẹ̀dá ṣòro, ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. Ẹ̀dá ṣòro. Ayé ilé o, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe, ènìyàn ò ṣe gbọ́kànlé, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Bánú sọ màmá bẹ́nìyàn sọ tòrójú lárí, ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bonú àwòrígun àṣẹbí, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe tòrójú lárí, ọmọ aráyé burú. Ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun o. Ayé o, ayé ló ń pani, ayé ló ń ṣeni, ayé ló ń kẹ́ni. Sọ̀rọ̀ àfáyé, ayé mọ̀lẹ́. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé, ayé ṣòro. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ló tó gbára lẹ̀, àwòjúlé bánú sọmọ máa béèyàn sọ, ìfẹ́ àníjù láyé ń fẹ́, ìfẹ́ àníjù kó mọ̀ ń pa ni, ọ̀rẹ́ mi máa fi inú wénú, ìfẹ́ ojú láyé ń fẹ́, ṣe bójú lárí ọ̀rẹ́ òdenu. Ya Rabbi. Tó ẹ kú alẹ́lẹ́ o. Ẹ kú àṣálẹ́. Lọ́wọ́ ìta wa. Akíra wa pa kú ìsinmi tèní àkó àtàtàrọ̀. Bá a ti kíra wa lójúmọ́ ojúmọ́ tèní pa kú ojúmọ́ mọ́mọ́. Ìjẹ́ náà là ń kíra wa yí pé àkó àṣálẹ́ àkó àtàwúrọ̀. Ara ò le bí. Báwo níṣẹ́ o? Bẹ́ẹ̀ nítorí pé báwọn kan ṣe ń ṣiṣẹ́ làwọn kan dẹ̀ ń sinmi. Báwo lẹ̀ ọ̀dẹ yín bẹ̀? Ìyá ń kọ́ ọmọ ń kọ́. Báwo ni sọ́jà yá? Ó dáa, báwo ni ilé ṣe rí lè ní pẹ̀lú ìgbádùn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ? Yóò bọ̀wọ̀ ṣọ̀fọ̀. Ìsinmi èní ò ní jẹ́ ìsinmi òpin ìsinmi fún èmi àti ẹ̀. Ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọjọ́ ìsinmi báyìí náà nínú ayé. Ní ìmọ̀ ní ọjọ́ Sátọ̀dé. This is Global Sounds Production. Olódùmarè ọba Láwùrábí tó nígbà tó láyé tó ní ìrọ̀rùn yóò fi ìfọ̀kànbalẹ̀ sínú ayé tèmi àti ẹ. Akíra wa yí pé a kò ìmúra òpin ọ̀sẹ̀. Aspirọ̀bì torí pé ń bá aka Sátọ̀dé àtúnkà Sànńdé. Aspirọ̀bì. Ẹ gbọ́n Egbinrin ọ̀tẹ̀ ni mo fẹ́ mú wá lálẹ́ yìí. Ìwọ lágbára mi. Egbinrin ọ̀tẹ̀ lórí kẹ̀nìkẹ́ àti ìkàrà ìdútẹ̀ tí mo ń gbọ́ náà ni. Lórí bùkátà mi. Àkí gbogbo ẹ̀yin tẹ́ pè wá sórí nọ́mbà lórí ètò ìrírí mi tèmi lórí Akasanoma TV. Tá a bẹ̀rẹ̀ ní òní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2026. Ọ̀rẹ́ mi. Àkí àwọn bàbá wa Akíntọ́lá. Èèyàn ò ṣe é gbọ́kànlé. Ajé bàbá ẹ ṣé àdúpẹ́ pẹ̀lú àtìlẹ́yìn àti bẹ́ẹ̀ ṣe dúró tì wá ṣinṣinṣin. Ènìyàn Èdùmàrè tòrójú la. Onípadà lẹ́yìn àyín náà gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ pátá lọ́wọ́ á ṣe fún yín. Àwọ̀ fẹ́lẹ́ bonú. Bákan náà kí àfa wa Sheikh Abdulgani tí a gba ìyọ̀ǹda wọn látọ̀dọ̀ bàbá wa Sheikh Balewa. Ọmọ ara. Wọ́n wá fún wa ní àdúrà sí ètò náà. Ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run bá yóò bá ṣàlékún mímọ̀ fẹ́yìn náà. Ẹ bá ń kí alájà wa Rùkọ́yà láti ìlú Kòmáàsì tájọ́ ṣètò náà. Ẹnì kejì mi nù. Ayé ló ń ṣe ni, ayé ló ń. Mo kí Ọlọ́run lára mi o. Sọ ká Nàbí Muhammad lára mi sallallahu alaihi wasallam. Ayé. Tàbá ní ẹjẹ́ àti ẹ̀kẹ́ Ọlọ́run lára tàbá ń darúkọ. Lẹ́kọ̀ọ́ láti máa gbọ́ lọ́wọ́ bá tóbi. Allahu Akbar.
ọlọ́run rẹ̀ tó jáyàn fẹ́rẹ̀ ànábì à ń fún sallallahu alayhi wa sallam wa kullu nabiyyin láàyìn alayhi salatu láì gbogbo àwọn ànábì là ń fún ní nǹkan tá a tún fi ń yìn wọ́n tá a fi ń yìlì wọn ànábì gan afun náà tá a fi ń yìlì ọlọ́run tó wá dá ọgọ́ Allahu akbar. Ètò tó náà lọ bẹ́ẹ̀ àwọn èèyàn tó wò ti ń pè wá a ṣe ẹ̀ sí orí afọ́nrán lọ́la orí fọ́nrán wa ẹ̀ máa rí ètò náà sí lọ. ìfẹ́ àníjú. fáfàní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín ẹ pè wá sórí nọ́mbà lè ṣe Kaya TV Kaya Radio. àfihàn lórí +23326087860. fẹ́ ojú la. +23326087860. tàbí kẹ́ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327336. tó la mú. +2335019327336. ẹ lè WhatsApp wa lórí ẹ̀kẹ́sọ̀ tẹ́ bá fẹ́. ọba tó la Yusufu. ìwà borí òòtá wà. ìjà. lórí ìkànnì Kaya TV náà lẹ ti ń gbọ́ lásàlẹ̀. ẹja fi sálẹ̀ ọjọ́ Saturday. ètò harmony arájà náà bí kúrì. Egbinrin ọ̀tẹ̀ lẹ́tọ̀. àkúrẹ́jà dàmí. bá a ṣe ń pa kan nìkan rú. wọ̀yà máa ń dọ́ra yóò bọ̀ wọ́ ṣọ́fọ́. ẹ gbọ́ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ṣùgbọ́n kí n tó lọ. ká tó wọnú ọ̀rọ̀ ká tó wọnú ètò nítorí pé ọlọ́run ọba ní ń bá wa tó òun náà lọ́ba tí ń bá wa tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Hasbunallahu wa ni'mal wakeel. mo sì bá ọba dání wáyé mo sì bá gbogbo àwọn alágbára ilé ayé mo sì bá gbogbo àwọn onímọ̀ mo sì bá gbogbo àwọn tó fara wọn àtàwọn tó fara pamọ́. Global Sounds Production. mo sì bá àwọn àfa àwọn pásítọ̀ àtàwọn adáhunṣe àwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé àwọn igi méjì tá a gbọ́dọ̀ fojú rẹ́ náà. àwọn náà ni bàbá àti ìyá tí wọ́n bí wa sáyé tí wọ́n láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́. a ṣe bá yín o àwọn tó ń bẹ láyé bá wa kẹ́ wọn ń kẹta yé kún ìfọ̀kànbalẹ̀ sínú ayé wọn kan jẹun wa pẹ́. àwọn tó ti wà níwájú ọlọ́run bá wa kẹ́ wọn ń kí àlìjánnà. ọlọ́run kò tó fún mi ìwọlá. akáwọn tá a gba mímọ̀ ká méjì lọ́wọ́ wọn o. a ṣe bá yín nítorí pé. orí bùkátà mi. wọ́n ní bẹ́ẹ̀ kò ló bá júbà alẹ́ ilẹ̀ àdánù fún mi. lẹ́yìn mi lórí. lórí ètò Egbinrin ọ̀tẹ̀ tèmi lórí ìkànnì Kaya TV Kaya Radio. lórí agbọ́nrin ọ̀rọ̀ tèmi kí la gbọ́nrin ọ̀rọ̀ tèmi fẹ́ dálé lórí. ó fẹ́ dá lórí òtítọ́. ayé yìí. òtítọ́ ó korò juwọ́ lọ. sọ̀ra ṣe èmi. òtítọ́ korò. ìgbà míì wọn aṣọ òtítọ́ fún yàn. ọ̀rá. á dàbí ìpẹni tó sòótọ́ yìí kò fẹ́ràn rẹ dénú. màmá ènìyàn sọ. òtítọ́ olóòótọ́ a máa jìn kó tó ń gbà mí o. ọ̀rẹ́ òde. ṣùgbọ́n àwòótọ́ a máa ní ìmọ́lẹ̀ lára tó ṣe pé tó bá jìn kó tó ó padà yọ. ojú olóòótọ́ kan lè rí díẹ̀ ni. tòrójú la rí. inú fasábàbí gbogbo ìrírí tí olójú ẹni tó ń sòótọ́ rí. adé ògùn. òun ló jẹ́ kó mọ̀ sọ pé òtítọ́ korò. bàbá ni a máa dákọ̀ òtítọ́. ayé ìlú ń pa. wọ́n ló bá kú ó ní tó bá kù sẹ́jú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó lótìítọ́ jìn sí kòtò. ayé. mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún un. ó fi hàn yí pé ojú òtítọ́ a máa rí. ìgbẹ́kẹ̀lé ayé ṣòro. òtítọ́ a máa padà di ọlá yóò padà di n tó fẹ́ dà. ṣùgbọ́n ojú rẹ̀ á kọ́kọ́ rí. ayé ilé o. ọ̀rẹ́ tí wọ́n ní sólóòótọ́ lọ̀rẹ́ tó ní. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ní báyọ̀ àwọn ọ̀rẹ́ tó jọ ń bára wọn rìn tó yẹ pé nínú àwọn méjèèjì. ìfẹ́ àníjú. ìfẹ́ òtítọ́ lọ̀kan ní. ẹlẹ́ẹ̀kejì ò nífẹ̀ẹ́ òtítọ́ ṣùgbọ́n mọ̀ pé òtítọ́ ní bóun sọ. ṣùgbọ́n torí pé ó ti wẹ̀ ó ti parí ara rẹ̀ sínú ìbàjẹ́. kò sí iyọmọ fún un. a ní ọ̀rẹ́ mi. wo mo gbọ́ ohun tó ń wíjà ìwò kò sì ń jẹ́ ká jẹ́ ti owó ní tábà gẹ́ ti wa máa fi irú kíṣẹ́ yẹn sílẹ̀. ọ̀rẹ́ o. ó dàbí ọmọ kan ní àwọn méjèèjì wọn mú gbó. yàrá-bí wọn mú sísà. làmú. wọn fa gégé mu. wọn fa gbogbo ohun tí ò yẹ kí wọn fa. wọn gbà. ó wá dọjọ́ kan àwa náà lọ sìgbọ̀nsì lọ́nà ní oko ibi tí wọ́n máa fa gégé mu àwọn àti gbogbo ẹ̀mọ́ra wọn. Yusufu. mo wá rí wọn mo wá sẹ yóò mọ ìtẹ̀ mọ yóò dáa. kò dáa. láàrin gbogbo àwọn báyìí tí ń sì wá jẹ́. ẹja kun ẹ filẹ̀. sẹ́rí àwọn méjèèjì dẹ̀ bẹ̀ sẹ́kúnlẹ̀ kan náà. yàgò yú. ní ẹ̀gbọ́n. owó àwa náà ká fi sílẹ̀ kò sí filẹ̀ mọ́ ni. arájà náà bí kúrò. wàláhì omi sì bọ́ lójú mi. yá má ni a kọ́. ó ní kò sí filẹ̀ mọ́ ni. àsìkò bàtó yẹ káwọn kọ́ ti lọ. ayayaya. àwọn náà mọ̀ pé gbogbo àwọn tó ń bá wọn sọ̀rọ̀ pátápátá òtítọ́ ni wọ́n ń bá wọn sọ òtítọ́ ni.
ṣùgbọ́n kò rọrùn fún wọn àti ṣe kíni àti bọ́ sínú òótọ́ mọ́. والوكيل ó ti di kíni ó ti di bárakú fún wọn. ونعم النصير. bẹ́ẹ̀ bá láṣẹ́wó tó ń ṣiṣẹ́ aṣẹ́wó. This is Global. bẹ́ẹ̀ bá láṣẹ́wó ò dáa wàláhì ó mọ̀ pé ò dáa o. ìwọ tó ń bá a sọ̀rọ̀ yẹn òtítọ́ ló ń bá a sọ gbà. ṣùgbọ́n látara wípé wọn à fẹ́ gbọ́ wọn ti tẹ̀rì sínú àdánwò. أسبي ربي wọ́n wá máa di nǹkan tó ṣe wípé kò ṣeé yọ fún wọn mọ́. أسبي ربي òtítọ́ korò. Ọlọ́run tó tó ṣùgbọ́n ìgbẹ̀yìn olóòótọ́ máa ń dáa ni. gbára mi ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà mi. mo sọ̀rọ̀ méjì mẹ́ta mẹ́rin tí ń bára wọn rìn. bẹ́ẹ̀ ni dólóòótọ́ mọ̀ láàrin ara yín pé lágbájá olóòótọ́ yàn ni. ayé ni òtítọ́ làwọn ọmọkùnrin bíi méje kan ṣe láàrin ọ̀rẹ́ wọn keje. àwọn mẹ́fà jẹ́ ẹni tó ṣe pé ó máa ń fẹ́wọ́ wọn ń fẹ́wọ́ ní tiwọn. ọ̀rẹ́ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yìí bá wọn fẹ́wọ́. ènìyàn ó wá dọjọ́ kan. kan lé wọ́n wá mú àwọn ọ̀rẹ́ yìí àwọn ọ̀rẹ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n lọ jí nǹkan kan bì kan. ọ̀hún. àwọn tó wá jí nǹkan wọn dá ojú wọn mọ̀ níwọ̀n bá díẹ̀ wọ́n dẹ̀ mọ̀ páwọn náà ní jàǹdùkú àdúgbò. ọ̀rẹ́ wọ́n máa ń hu àwọn wà pálapàla bẹ́ẹ̀. àwọ̀ fẹ́lẹ́ bolú. báwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n jí nǹkan wọn ṣe pé àwọn ọmọ bẹ́ẹ̀sì àwọn ọmọ tó ń ṣe nǹkan yìí. àṣẹ ìgbà tí wọ́n dé bẹ́ẹ̀sì wọn ro ọ̀rẹ́ tó jẹ́ pé olódodo nù wọn tí ìbá wọn hùwà pálapàla ṣùgbọ́n fẹ́ràn àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹni tó máa ń sọ fún ẹ pé ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo tẹ̀ ń ṣe yìí ò dáa ṣùgbọ́n bó ṣe ń bá wọn sọ tó kò fi wọ́n lẹ̀ ó ní ọjọ́ kan ẹ̀ sá gbọ́ kámúbọ̀ kò lọ ilé olóró. pani ayé ló ń ṣe ni. àwọn táwọn ọ̀rẹ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí lọ jí nǹkan lọ́dọ̀ wọn. sọ bọ́n ṣe kó ọlọ́pàá àti àwọn mọ̀pò àtàwọn CID gbogbo ẹ̀ wọ́n bá kó dé. lẹ́ẹ̀kan náà wọ́n capture gbogbo àwọn méjèèjì o. wọ́n gbé wọn dé kí ni wọ́n gbé wọn dé ibi ilé ẹjọ́. ìgbà wọ́n gbé wọn dé ilé ẹjọ́. wọ́n ní tí wọ́n jí nǹkan bíi 10 million ni wọ́n jí. ẹ jẹ́ mọ̀ páwọn yìí wọ́n tí wọ́n jí lóòótọ́ lọ́jọ́ náà kò kọjá nǹkan bíi 500. ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n ti máa ń jí nílé iṣẹ́ tí wọ́n ti lọ jí. gbogbo ẹ̀ làwọn tó nílé iṣẹ́ kà lé wọn lórí páwọn ni wọ́n ti máa ń jí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kọ́ ni wọ́n ń jí láti pilẹ̀. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ dá sẹ̀ríà fún wọn. ló jẹ́ wọn ṣe kòǹgẹ́ wọn kí wọ́n rí wọn mú jọ náà. ìgbà tí wọ́n wá dájọ́ kìíní wọ́n dájọ́ kejì. wọ́n rí wípé àwọn tó wá kọ́kọ́ máa ń ja olè níbi ilé iṣẹ́ tí wọ́n wí. wọ́n ti pààyàn kan rí bẹ́ẹ̀. òótọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yóò pààyàn. ṣùgbọ́n àwọn tí wọ́n ní ilé iṣẹ́ yìí àwọn tí wọ́n padà rí mú náà làwọn mẹ́fà yìí. wọ́n wá ní àdájúdájú ajẹ́pẹ́yìn náà làwọn ti máa kó ọjà wá ń bì. dájúdájú ajẹ́pẹ́yìn náà lẹ pa ẹni tó ń sọ géètì àwọn. dájúdájú ajẹ́pẹ́yìn náà lẹ kidnap gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ àbí èyí tó ti ṣẹlẹ̀ rí. gbogbo ẹ̀ ni wọ́n wá kàlẹ́ wọn lórí. lónìí ọ̀ràn tí ń ṣe iṣẹ́ nílé iṣẹ́ náà. ìwà borí yóò ta. ọ̀rọ̀ yìí wá ń lọ. ọ̀rọ̀ yìí wá dé ilé ẹjọ́. láti ilé ẹjọ́ ó di wípé wọ́n gbé wọn lọ sí kóòtù. wọ́n ní wọn ò lọ sẹ́wọ̀n. oyún yàda. ìgbà tí wọ́n wá ń dé ẹjọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó jẹ́ èkeje wọn ó wá ń sunkún pé adájọ́ mi mọ̀ ń pa rẹ̀. amani akura. nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí minalija. àárọ̀ kan ti ń takò wọ́n bíi méjì bẹ́ẹ̀ pé ara àwọn méjèèje ni. ọ̀ṣọ́fà. bẹ́ẹ̀ ni àwọn yòókù náà gba ọ̀gá ẹ̀fọ́ asílẹ̀ náà àbí kí ló ń ṣẹlẹ̀ náà ẹ̀yin náà sáàmù bí Nàìjíríà ṣe rẹ̀ mà bọ́jọ́ sí kí ló ń ṣe náà ọmọlá jẹ́ fún yín náà àmọ́ yẹ kí pírẹ́sì náà ṣe àmọ́ kí ló yẹ kí ẹ understand wa náà àwọn òpààyàn tiwa náà àwọn òjì nǹkankan. ní ìmọ̀lẹ́mọ̀lá wọ ní ìmọ̀lẹ́. ó sáàmù ẹ̀bọ̀n sí máa ń ṣe yẹn àwọn ọmọ oṣù èdè Global Sounds Production. àwọn òkè ìjà tó máa kẹ́ fún ẹ kó o gẹ́tì rẹ̀ àwọn ń lẹ́bẹ̀ wọn. ayayaya asbirọ̀bì. ìgbà tó wá di wípé ọ̀rọ̀ ti pé asbirọ̀bì. wọ́n ní wọ́n lọ ẹ̀wọ̀n wọ́n fi ẹ̀wọ̀n ọgbọ̀n ọdún wọ́n fi gbára. asbirọ̀bì. wípé tí wọ́n ti jí ilé iṣẹ́ náà pọ̀ Ẹ̀lẹ́. wọ́n dẹ̀ tún pa àwọn èèyàn Lọ́n. wọ́n tún kidnap Mi. oríṣiríṣi nǹkan ni wọ́n kà fún wọn. agbára mi bọ̀bọ̀ tó wá jẹ́rẹ̀ kejì wá ń sun ẹkún pé ìwọ Ọlọ́run o lórí bùkà. ó dẹ̀ mọ̀ wípé mo fẹ́ wá tún àárín àwọn ọ̀rẹ́ mi ṣe ni. lẹ́yìn ó ti yẹ sá fún wọn ti pẹ́ Ayé. ṣùgbọ́n pé bóyá wọn ò gbọ́ òun ló jẹ́ kí n wà pẹ̀lú wọn lénìí tó náà wá ṣe kòǹgẹ́ ìbànújẹ́. ṣé ẹ mọ̀ pé mo láwọn mẹ́ta ti ń takò àwọn méjì ti ń takò bọ̀bọ̀ yìí Ayé. láàrin àwọn mẹ́fà yòókù pé àwọn jọ ń ṣe ni. ọ̀rẹ́ mi sọ ibi tómi ti jábọ́ lójú rẹ̀ tó ti ń sun ẹkún kọkàn. tó adájọ́ ti dájọ́ ẹ̀wọ̀n fún wọn pé lẹ́yìn ìgbà wọn bá fi aṣọ péńpé roko ọba tán màá bẹ́ ní a padà sọ kí ni wọ́n padà pa wọ́n nítorí àwọn náà ti pààyàn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìkọ́ ni wọ́n pààyàn inú. àwọn kan ti ń bẹ tó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí àwọn àti pé Àṣẹ- nílé iṣẹ́ tà ń wí ẹ̀mí yìí sọ. nínú àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ọ̀daràn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tí wọ́n máa tó yẹ pé àwọn ni wọ́n pààyàn ńgbà náà tí wọ́n dẹ̀ jí owó tí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ kódà fi ń pa. tí wọ́n ní ẹni tó mọ kú tó mọ bẹ̀ náà ló mọ ibi tí ó ti kó jẹ gbogbo CCTV tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ní kí ni wọ́n ti dojú ẹ̀rú ńgbà náà Fani. ló jẹ́ wọ́n ráàyè àti pa ẹni tí wọ́n pa Fani. wọ́n dẹ̀ ráàyè àti kó gbogbo tí wọ́n kó ń bẹ̀. ayé. ká má bọ́pọ̀ lọ́ọ́lí olóró
níbi tí ọmọkùnrin ti ń sunkún tó ń gbára dálẹ̀ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù ojú wọn lé kókó ní o ibẹ̀ ni àwọn mẹ́fẹ̀ẹ̀fà bá parí pé ọ̀rẹ́ à ó ṣàmọ̀ pé lágbájá ò sí nínú wa kò sí nínú wa nàwa ètò fi ń takò Ọlọ́run ló tó gbà. wọ́n bá ní adájọ́ àníkẹ́ má dájọ́ ẹ̀wọ̀n fáwọn ṣùgbọ́n ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn tí ò sínú àwọn ara wọn rárá kò sínú wa àdẹ̀fẹ́kẹ́ fi àjẹ́ olóòtítọ́ èèyàn ibi tó ti ń sọ lọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn bá dúró lẹ́ẹ̀kan náà tó ní wọ́n ti dájọ́ adájọ́ wa ní kí ló dé ó ní lágbájá báyìí kò sí nínú àwọn ó àwọn máa ń sọ fáwọn káwọn máa jalè káwọn máa ṣe báyìí bọ́ta àwọn ò gbọ́ ni kò sínú àwọn látara pé ó ń sọ fáwọn lójó kó wà pẹ̀lú àwọn òtítọ́ korò ńgbà míì ṣùgbọ́n tó bá yá ẹni tí wọ́n ń parọ́ fún àtẹni tí ń parọ́ yóò padà gbógun fẹ́ni tí ń sọ kìnìyàn tí ń sòdodo fún tó láàmú. ẹni tí wọ́n ń bá wí tí kò gbọ́ yóò padà ṣàdúrà yóò gbọ́dọ̀ gbóríyìn fẹ́ni tí ń tọ́ sọ́nà tí ń bá wí pé má ṣe tí ò dáa. Ọba tó la. sẹ́ni bí wọ́n ṣe sọ̀rọ̀ báyìí wọ́n wá níta nínú yín wọ́n bá fẹ́ni náà jáde wọ́n lòun ò sí ń bẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wọn ni ló bẹ̀rẹ̀ sí sọ bí ṣe bá wọn òtítọ́ ni wọ́n ń jalè òun máa ń bá wọn sọ̀rọ̀ nígbà tóun bá jìnnà sí bó ṣe ṣe pé wọ́n tún kọ̀ntínù ṣùgbọ́n kán lè filẹ̀ ọ̀rọ̀ náà lòun sọ lọ́wọ́ tóun mọ̀ pé ó ti jalè níbì kan ni adájọ́ bá ní ẹ kọ́kọ́ lọ mú ẹnìkan yòókù ń bẹ̀ náà àwọn yòókù ẹ máa kó wọn lọ sẹ́wọ̀n ìgbà tó wọ́n kọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù lọ sẹ́wọ̀n wọ́n wá ní kí wọ́n lọ tìyẹn mọ́lé sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé kí wọ́n pe àwọn ẹbí ẹ̀ wá nígbà tí wọ́n bá pe àwọn ẹbí rẹ̀ tí wọ́n pè é wá àwọn mọ̀ bí wọ́n sì sọ̀rọ̀ rẹ̀ lédè kan wọ́n sá béèlì ọmọ ẹyọ kan tó wà ń bẹ̀ yìí. ṣé wàá rí gbà tí wọ́n wá béèlì wọ́n gba béèlì ọmọ ẹyọ kan tó kù déjìdélẹ̀ keje yìí. ayayaya ọ̀rẹ́ mi tó bá ṣe wọ kí ló máa ṣe. so tó máa dá ó máa gbé ẹ̀mí ó máa gbégbèsè lórí àwọn ọ̀rẹ́ tí ń ṣiṣẹ́ tí ò dáa tó dẹ̀ ń bá sọ̀rọ̀ bí wọ́n ṣe yọ bọ̀bọ́ yìí kúrò nínú ẹ̀wọ̀n nínú ẹjọ́ ìtàn kàkà kó sinmi dọ̀ kó jókòó jẹ́ arákùnrin yóò máa sinmi dọ̀ ló bá bẹ̀rẹ̀ sí káàkiri gbogbo àdúgbò gbogbo àwọn alágbára àwọn ọlọ́lá tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó láwọn ọ̀rẹ́ wọn ń jalè lóòótọ́ ṣùgbọ́n bó ṣe ń jalè tó wọn àpààyàn wọn ti ẹ̀pààyàn rí kódà olè jíjà ìkèsì pé wọ́n ń jalè bẹ́ẹ̀ nǹkan báyìí ni wọ́n máa ń ṣe ibi tí wọ́n dẹ̀ lọ nǹkan báyìí ni wọ́n bá dé bẹ́ẹ̀ ìdákun ibi tí wọ́n ti ń sọ lọ́wọ́ àṣebi tí ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ fáwọn èèyàn ẹni tó ń pààyàn nínú ilé iṣẹ́ náà àti owó tó jí ọ̀kan bẹ nínú àwọn èèyàn tó tẹ pé ó jí ọ̀rẹ́ bọ̀bọ̀ yìí ṣíbi lágbájá ó ní wọ́n dájọ́ ẹ̀wọ̀n àtẹjọ́ kú fáwọn ọ̀rẹ́ wọn o ṣípa àwọn ni wọ́n pa ní báyìí ó láti ẹ̀ gbọ́ pé wọ́n jí nǹkan ṣùgbọ́n wọn pààyàn gbogbo ẹjọ́ yòókù tí wọ́n náà ṣe yẹn àwọn ọ̀rẹ́ wọn ò tí ì dénú lùgbà náà òótọ́ ọmọ líle ni wọ́n ọ̀kan tó wá ń bẹ nínú tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ pàtàkì tó fẹ́ràn rẹ̀ dáadáa ó ní o jẹ́ mọ̀ pé ọ̀rẹ́ wa aláìgbọràn làwọn ọ̀rẹ́ rẹ̀ o nǹkan tí wọ́n fẹ́ mú wọn sí tí wọ́n fẹ́ pa wọ́n sí. adégún náà fi padé o. òun mẹ́ni tó ṣe kinní yìí o ẹni tó dẹ̀ ṣe kinní yìí ó ti sá kúrò ilé iṣẹ́ náà táwọn ilé iṣẹ́ yìí náà dẹ̀ mọ̀ pé ìgbà tí àdánwò ìṣẹ̀lẹ̀ ní lágbájá sá lọ. sọ wáyé tí wọ́n fi wá sí ẹjọ́ ẹlẹ́jọ́ lé ló àwọn ọmọ ọlọ́mọ lórí. tí wọ́n wá sọ pé wọ́n gbé 10 billion naira. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. ọba ìbá ní ẹ̀dọ́kùn rẹ̀ wà. bá ràn án lọ́wọ́ kó ran àwọn ọ̀rẹ́ òun lọ́wọ́. bóyá tó bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá kó inú ẹ̀wọ̀n ó ṣeé ṣe kí wọ́n má jalè mọ́ kí wọ́n má hùwà tí ò dáa mọ́. ọ̀rẹ́ ìbá ní kí la ṣe ó bá ní tí ká lọ ọ̀dọ̀ àwọn elders bíi mẹ́ta mẹ́rin. ìgbà tó ń dọ́dọ̀ àwọn elders ọ̀rọ̀ yìí dọ́dọ̀ àwọn yẹn bá pe àwọn tó jí àwọn tó bẹnu gan. ní pé àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yìí lóòótọ́ ọmọ burúkú ni wọ́n. ṣùgbọ́n nǹkan tá ń ṣe yìí àṣírí ti tú o. ta ló já sírí ó tú. ọ̀rẹ́ wọn olóòótọ́ tó ń bẹ láàrin wọn. ọ̀rẹ́ mi máa fi. àfinúwénú ọ̀rẹ́ mi o torí pé tó bá finúwénú wàá jẹ́wọ́ o. ojúláyé ń fẹ́. ìfẹ́ tẹ́ni ní sáwọn ọ̀rẹ́ rẹ̀ ìfẹ́ òdodo ni. torí ọ̀rẹ́ àti ilẹ̀ dọ́lẹ̀ ni wọ́n láti kékeré. yàrọ́bì ọba tó láàmú. ìgbà tí wọ́n kẹ́jọ́. wọ́n sọ fún wọn pé adájọ́ wọn pé àwọn lọ́ọ̀yà wọ́n wá ní kí wọ́n máa ṣe. ọ̀rẹ́ tó wá padà tó àṣírí ẹni tó jí nǹkan tó jẹ́ pààyàn. ó ní wá ní ẹni báyìí tó jí nǹkan báyìí. ó ti sá lọ ìlú báyìí o. kódà ibi tó wà ó ti kọ́lé síbẹ̀ ó ti níyàwó síbẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tó wà ń bẹ̀ yìí ẹ gbowó yín lọ́wọ́ wọn ni ẹ má dájọ́ ọkú fún wọn. yàda fi òyà. wọ́n sàrìn rí wọ́n yọ àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà wọn ní wọ́n máa wá sí kóòtù kí wọ́n máa lọ kí wọ́n máa dé tí wọ́n fi gẹ́ẹ̀tì ẹni náà káwọn bó kú lọlé olóró wọ́n máa gẹ́ẹ̀tì àwọn ọmọkùnrin yìí tó pààyàn tó tún jí owó. ìgbà yẹn lọ́rùn àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó wá sí kíni ó tó rọ̀ ṣùgbọ́n ìjọba sọ pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá à ń sọ yìí àwọn gbọ́dọ̀ fi nǹkan jófin fún wọn. asúnlọ́wọ́ wa ni. ẹ̀wọ̀n ọdún báyìí làwọn sọ fún wọn. ṣùgbọ́n kán lọ fi oṣù 6 kan lọ fi gbára kán lè mọ̀ pé kò dáa. bí wọ́n
wọ́n ṣe bá wọn dí 30 ọdún wọ́n ṣe dín kan sí oṣù 6 nù. ìgbà tí wọ́n wá padà dé lẹ́yìn oṣù 6 ọ̀rẹ́ wọn yóò fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni lọ ń gbóúnjẹ fún wọn tí ń yẹ̀ wọ́n wò ibẹ̀ lọ́rẹ́ wọn wá ti ń bá wọn sọ̀rọ̀ ló ń pa àwọn pásítọ̀ àwọn àfáà kan wọn bá wọn sọ̀rọ̀ Ọlọ́run títí tọkàn wọn fi yí ìgbà tí wọ́n dé àwọn bẹ́ẹ̀ wọn àmọ́ bẹ̀rẹ̀ sí lọ kọ́ṣẹ́ wọ́n kọ́ṣẹ́ wọ́n wá pẹ̀lẹ́ wá gbogbo ntọ́rẹ̀ wọn sọ fún wọn Ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n wá di àtúnbí. ìwọ láti lẹ̀. Egbinrin ọ̀tẹ̀ ni ètò tá à ń ṣe lọ́wọ́ bá a sì ń pa kan nìkan ro lásàlẹ̀ ìní lórí Kẹ́nikẹ́yà TV bó ṣe ń lọ nìyẹn. ìyáyé mi. eléyìí ló fẹ́ mú mi sọ̀tàn arákùnrin kan ìtàn ayé kò tọ́ àti ẹ̀yẹlé. ayé yìí. ṣùgbọ́n kí n tó sọ ìtàn ẹ̀yẹlé àti ayé kò tọ́. a ṣe ènìyàn ò. ẹ jẹ́ n kọ́kọ́ dé òkè lọ́nà kí n lọ polówó ilé iṣẹ́ wa. a ṣe. torí ìpolówó tẹ rí yẹn gangan ohun gangan la gún mú o. èèyàn sọ tòrójú lárí. mo ń bọ̀. àwọn fẹ́lẹ́ kò. ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa add yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sorry +2335 0193 2736 +2335 0193 2736 àbí kẹ́ ẹ pàfà Shafihin sorry +2335 9602 1513 +2335 9602 1513 Ajia Kaya +2335 9528 2533 +2335 9528 2533. adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa add yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sorry plus ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa add yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá síléeṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sorry +2335 0193 2736 +2335 0193 2736
abíkẹ́ pàfà Shafihin sórí +2335 9602 1513 +2335 9602 1513 ajiakaya +2335 9528 2533 +2335 9528 2533. ẹ darapọ̀ mọ́ wa lónìí kẹjà láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbíkẹ́ ẹ pè Kaya TV Studio Line sórí +2335 0193 2736 +2335 0193 2736 àbíkẹ́ ẹ pàfà Shafihin sórí +2335 9602 1513 +2335 9602 1513 ajiakaya +2335 9528 2533 +2335 9528 2533. Malwaki tó ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaya TV Kaya Radio ni manisi. lórí ètò yín ètò wa Egbinrin Hotel lásàlẹ̀ tèní Production. ayé kò tọ́ ní tá à ń sọ̀rọ̀ lé lórí. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀. òtítọ́ ni wọ́n máa ń sọ pé òtítọ́ korò ṣùgbọ́n gbìyànjú kó sòótọ́ o Aspirobi. torí pé bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ Aspirobi. bẹ́ẹ̀ ni àṣegbé ò sí àṣepamọ́ náà ló wà. Yorùbá fi sọ pé àríṣe laríkà àríkà ní bàbá rẹ̀ gùn. Gbára mi. ó dá mi lójú pé tó bá tó wọ́n tó bá tó tí nǹkan kan bá dojú kókó tó bá tẹ ojú àti sùn wọ́n ní fùrọ̀hálà. Ilẹ̀ bẹ́ẹ̀ ni kò ní burúburú kó má kọ́ ọmọ ẹnìkan mọ́ ni. bẹ́ẹ̀ ni o. ẹ̀dá ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. ẹ̀dá ṣòro. bá a bá pógun bá a bá pọ́gbọ̀n èyí. àmẹ́ ń tó dánú ara wa o Ọ̀rẹ́. torí pé òkun kò ní kùn kó nínú ọmọ mọ́nú bẹ́ẹ̀ ni Egbò. làárọ̀ mi ni bàtà ké ló tu fẹ̀ Ọ̀rẹ́. kò sẹ́ni ibi tí ò mọ̀ náà ẹni sì ni lọ́nà Ọ̀hún. àtẹni tá à ń sì lọ́nà Ẹni. ẹnìkan mọ̀ pé òun ṣe ní tí ò da Jùlá. ẹni bẹ́ẹ̀ ni bí torí pé ní tó ṣókùnkùn sẹ́nìkan Ẹnu. ìmọ́lẹ̀ ni fẹ́ lòmíì Fẹ́- o gbọ́ Nù. nǹkan tó ṣókùnkùn sẹ́nìkan Má ṣe- ìmọ́lẹ̀ ni fún ẹlòmíì Ọ̀rẹ́. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tó ń darí rẹ síbi tó da tí wọ́n dẹ̀ lérò pé ibi tó da ló ń darí rẹ sí Inú tán. ẹni tí ń darí rẹ síbi tí ò da Fipá. ó mọ̀ wọ́n ti sọ pé bẹ́ẹ̀ni tá a bá ń tàn bí ò bá mọ̀ ẹni tí ń tan ni náà mọ̀ Yé. ibẹ̀ ni súnmọ́ ẹni tí mò ń sọ ni pé Ìlú. kò sí bó ṣe lè wò ó burúburú tó Ayé. bẹ́yẹn bá jẹ́ yànlẹ̀yànlẹ̀ tó mọ obìnrin kó dáadáa Iye. nínú obìnrin tí ń kó yóò mèé tó dáa nù gbogbo pé lágbájá wà láì ó dáa ju lágbájá lọ bẹ́ẹ̀ ni o bóbìnrin náà bá dẹ̀ ń ṣàgbèrè ṣe. tó ń ṣe dáadáa lójú méjèèjì Èso. nínú gbogbo ọkùnrin tó ń bá pàdé yóò mèé tó dáa ń bẹ̀ pé lágbájá ló dáa jù náà fi ń sọ wípé bóbìnrin bá ní oyún pẹ́ fún ọkùnrin bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó sọ fóbìnrin láti mẹ́ni tó lóyún torí pé òkun ò ní kùn kó nínú ọmọ mọ̀ ní. àní ẹni tó dáa ládùúgbò rẹ ẹni tó ń sòdodo fún ọ ìwọ náà mọ̀ ìwọ ló kàn fẹ́ gbà láti tẹ̀lé lódodo torí pé àtijẹ́ wọn á ní ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. ẹ gbọ́ Ìfẹ́ àníjú kó. kò ní burúburú kó mọ̀ kẹ́nìkan mọ́ ni o. ẹ̀dá ṣòro Ọ̀rẹ́ mi máa fi inú wénú. gẹ́gẹ́ bí mo ṣe ń bẹ́tò lọ Ìfẹ́ ojú láyé. mo fẹ́ sọ ìtàn ẹyẹlé àti ayé kò tọ́ fún yín. Ojú lárí ọ̀rẹ́ òdenu. arákùnrin kan bẹ Yárọ́bì ọba tó la Músà. ẹ̀dá ṣòro arẹwà lọkùnrin náà Gbà wá lọ́wọ́ ìta. ó fẹ́ ìyàwó kan ṣòro Odidere lórúkọ rẹ̀ ń jẹ́. La Yusufu. ẹ̀dá ṣòro Odidere ìrẹwà pọ̀ Orí o. ó bá ń lọ lọ́ọ̀kan báyìí ọmọkùnrin ó mọ̀ bẹ́jú ni. Ìjà. arákùnrin tí mò ń sọ orúkọ rẹ̀ ń jẹ́ Egbin. Goyú. Yàtọ̀. ẹ̀sẹ̀ ẹ̀ mọ̀ yí pé Egbin kan rẹwà nú ẹranko. Èkè. ó máa ti ń jẹ́ Egbin ni wọ́n ń pè ní zebra àbí zebra ni. Yẹ. tó bá máa ń gbà náà lọ́mú tọ́mùtọ́mù tó bá ti rí ìwà dá zebra. Wàrọ̀dọ̀ o. Wọ̀yàmọ́. Egbin fẹ́ràn kí ni Egbin ó pàdé Odidere. ìgbà tó Egbin pàdé Odidere
ó yẹ kó o mọ̀ pé tí wọ́n bá ń dákọ̀ pé egbin Ọ̀hún ni mo àwọn ọkùnrin kan ń bẹ wọ́n ń pè wọ́n ní fàwọ̀rajà ní ìmọ̀lẹ́mọ̀lá. àwọn obìnrin kan náà ń bẹ wọ́n ń pè wọ́n ní fàwọ̀rajà àwọn ọmọ aráyé ló sọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ o. Sounds production. egbin dára pọ̀ egbin jẹ́ yàlèyàlè àbí bẹ́ẹ̀ ni egbin jẹ́ yàlèyàlè bó ṣe ń kó dúdú ló ń kó funfun ṣùgbọ́n egbin jẹ́ nìkan tó pé tó bá sọ̀rọ̀ báyìí gbogbo ara yóò máa fẹ́ Ọ̀bí egbin bá ń lọ báyìí máa ń dáni lọ́rùn ni bírọ̀bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni máa ń ṣe kíni ni wọ́n máa ń sunkún torí egbin torí pé egbin jẹ́ ní tó rẹwà nú àwọn ẹranko ara mi ṣùgbọ́n egbin wá lọ́njọ́ kan àti ilẹ̀ ó rẹ̀ ẹyẹ kan tó ń pè ní Atiola bàbá àti òru ó rẹ̀ ẹyẹ kan tí wọ́n ń pè ní ọ̀pẹ́ rẹ̀ ìyá bẹ́ẹ̀ ni ó rí ẹyẹ kan tó ń pè ní ẹyẹ ilé ó wá bá ẹyẹ kan pàdé tó ń pè ní ọ̀kín bákan náà ó tún bá Odidere pàdé ó bá àkàlà náà ń bẹ bẹ́ẹ̀ náà ni ó bá onírànra àwọn ẹyẹ ọ̀sìn náà wà ń bẹ Sọ. tó mọ ẹyẹ tí ń jọ́ ọ̀sìn bẹ́ẹ̀ ni ó ọkàn àṣà gbàgbọ́ ẹ̀ Sọ. àtàṣà jábele gbogbo wọn ní ọmọ gé gbogbo wọn ó wá dọjọ́ kan Bẹ́ẹ̀ni. zebra tá à ń pè ní zebra ó fẹ́ yan ìyàwó ṣùgbọ́n gbogbo àwọn tá à ń sọ yìí pátá gbogbo àwọn ẹyẹ tá à ń sọ yìí gbogbo wọn pátápátá obìnrin ni wọn o àwọn náà wá fẹ́ rí pé nínú bẹ́ẹ̀ kó ṣe pọ̀ tó kìnìún ń bẹ nínú jù Fúlàrí. kò ṣeé súnmọ́ ajá ń bẹ ń bẹ kò ṣeé súnmọ́ bẹ́ẹ̀ náà ni onírànà àwọn ẹranko ń bẹ ń bẹ náà fi bẹ́ẹ̀ ni gbogbo ẹran ṣe wá wà ń bẹ yìí zebra ó nìkan ló faralẹ̀ tí ó jẹ́ pé gbogbo àwọn ẹyẹ a máa bàlẹ́ lórí sẹ́ni lè tó mọ̀ wípé Ní. àwọn ẹranko bíi bẹ́ẹ̀ zebra Fáì. bíi àwọn bíi kíni àwọn oríṣiríṣi àwọn ẹran kéékèèké tá a máa ń sìn wọ́n fẹ́ràn kí wọ́n máa bá àwọn ẹyẹ ṣe pọ̀ ṣùgbọ́n ti zebra yìí yàtọ̀ tá à ń pè ní egbin tí egbin yìí yàtọ̀ egbin yìí tó lójú kòkòrò tó fẹ́ràn láti máa kó obìnrin lóríṣiríṣi ṣùgbọ́n arábìnrin kan bẹ Odidere lórúkọ rẹ̀ jẹ́ Odidere ìjìyàn tó jẹ́ ń tù Odidere bá dẹ̀ ń kọrin tó bá ń kọrin arò gbogbo ẹranko tó ń bẹ́nu gbó ní òmùsùn pé èèyàn lóhùn rẹ̀ dùn tó báyìí bákan náà Odidere bá ń lọ nínú òrùn yóò máa kọ bànàbànà Odidere bá ṣe kíni tó bá ń fò bọ̀ aṣọ rẹ̀ ó máa tàn yànnàyànnà ṣùgbọ́n bó ṣe rí Odidere ò fẹ́ràn kó máa kóbìnrin kò dẹ̀ fẹ́ràn kó máa kọkùnrin Odidere ò ní ìyàwó ọkọ òkò lọ́kọ kankan ó ń wá ẹ̀sà ọkùnrin tí ó fẹ́ nítorí pé inú ìran àwọn Odidere wọn kì í ṣàdédé fẹ́ ìran méjì ní bẹnu Odidere ṣùgbọ́n ìran ẹlẹ́ẹ̀kejì ò tó Odidere ìwárí wípé òun ò bá ní òun ó yàn nù ìran ẹlẹ́ẹ̀kejì wọn ṣùgbọ́n wọn kéré sí wọn ó wá ní kóun ó pọ̀ sọ́jà pọ̀dé ń pọ̀ sọ́jà kí n lọ rajà ibẹ̀ l'Odidere ibẹ̀ ló ti pàdé Egbin rí pé ọjọ́ mo ti sọ ọmọ mi rírè lè rí o ayayaya Egbin sọ pé ọjọ́ tí mo ti sọ ọmọ mi ò rírò obìnrin rí wo ló ń bọ̀ lọ́kàn tó ń tán mọ̀nàmọ́ná Egbin yìí dára pípọ̀ bó ṣe ń kọ́ náà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ l'Odidere sọ pé èèyàn ló fọyín tó báyìí ọmọkùnrin ló ṣe gbọ̀nàgbọ̀nà báyìí ó bẹ́lẹ̀ yóò bá jọkọ ẹni a sì jálè ni ṣebí ò ní fèrè ìsàlẹ̀ ọkọ̀ ní ìfìṣẹ́. ní ìmọ̀lẹ́mọ̀lá wọ̀ ní. òtítọ́ Koro òtítọ́ là ń sọ̀rọ̀ balẹ̀ ní. Global Sounds Production. sórí ọ̀kẹ́ ẹ̀mẹyẹ àwọn ẹranko wọ́n ń pẹyẹ kan ní ẹ̀lúlú ìbò ṣe rí àti kanakana àwọn náà máa ń sọ pé àwọn fẹ́ fẹ́ Egbin bọ́ ṣùgbọ́n ẹgbẹ́ ń bí wọ́n kán ẹ̀lúlú bá dúró lẹ́gbẹ̀ẹ́ Egbin wàláì yóò tẹ́ mọ́lẹ̀ nítorí pé ẹ̀lúlú yọ̀ mú pọ̀ bẹ́ẹ̀ náà ni kíni ayé kò tọ́ àbí kanakana òun náà ó yọ̀ mú pọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé òun náà fẹ́ fara jọ Egbin orí ṣùgbọ́n ó yọ̀ mú púpọ̀ ó jẹ́ kí Egbin ó hètì ẹ̀ kò láìkè rárá ṣùgbọ́n gbogbo wọn náà máa ń ta sí Egbin pé abẹ́lẹ̀ yóò bá jálè ẹ̀yìn a sì jọkọ ẹni òtítọ́ Koro là ń sọ̀rọ̀ ọba lẹ́nu. ṣé mo sọ fún yín pé Egbin jẹ́ ẹnìkan tó jẹ́ pé olójú kòkòrò ọkùnrin bó ṣe ń kó lágbájá ló ń kó làkàṣègbè bó ṣe ń gbé dúdú ló ń gbé funfun gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń ṣe ó já sí bó ṣe lọ gan ni ẹ wọn náà ti ṣerú ẹ rí ètò fẹ́ gbé lálẹ́ má ṣerú ẹ o Egbin ò wá gbọ́ Egbin sáwà ṣe kí ni nígbà tó rí Odidere fọmọ ló rẹwà báyìí ọmọ ló ṣe pé lóhùn tó báyìí ọmọ ló dún láwọ̀ tó báyìí bó bá ń kọrin ẹlẹ́ngẹ́ strẹ́gẹ̀ ni bó bá rìn lọ ó máa ma catwalk bó bá wá ṣe kí ni tó bá fò a máa yọ rainbow ni Egbin bá sọ pé ibi ni mo máa kú sí o yàyàyà ó bá ń tẹ̀lé Odidere káàkiri ṣé bí ẹni à ń wá ni ẹni bá kó pàdé
pàdé ẹni tó máa sín. Odidere ti rí pé ó dàbí pé ẹran oṣù ọrùn oṣù lọ̀gẹ̀dẹ̀ máa kú sí báyìí o, ọrùn ọ̀gẹ̀dẹ̀ ní sún máa kú sí. Yàyàyà ẹni tó ń wọkọ̀ pàdé ẹni tó ń wáyà. Odidere wá dẹjú pé léyìí èmi mo máa fẹ́ Egbin. Egbin náà sọ pé léyìí tá ń bọ̀ yìí èmi mo máa fọ́ Odidere. O gbọ́ mò ń bọ̀. Egbinrin ọ̀tẹ̀lẹ̀ tó bá a ṣe ń pa kan lòkàn rú. Àgójúlé bánú sọmọ máa béèyàn sọ. Ìfẹ́ àníjù láyé. Ó gbọ́ ìfẹ́ àníjù a máa kó bóbìnrin míì náà o. Obìnrin míì da tó ṣe pé ìfẹ́ tó níjù. Má jẹ́ ìfẹ́ ó fọ́ ojú. Bó bá ti díjú kan la ẹyọ kan. Ẹni tá a bá díjú a máa rí náà. Bẹ́ẹ̀ ni o fẹ́ bó bá ń sọ nǹkan tó dáa fún yàn. Máa sún sẹ́yìn. Wọ́n sọ wípé òwe tí mo fẹ́ pa ìfẹ́ sá lọ padà wá ń bí. Yárọ́bì ọba tó la Músà. Wọ́n ní tá a bá ń ta àmọ́ ń tọ́ nìyẹn kọ́ mo fẹ́ pa ìwọ ló tún lọ wá. Wọ́n tá a bá tọ́ yóò dẹrọ onídìí bẹ́ẹ̀ náà nìyẹn náà lọ díẹ̀ náà lè mánéèjì ẹ̀. Mọ̀jà mọ̀sálà àmọ́ ìyá kíkọjú lójú ogun. Wọ́n lọ́dẹ tí ó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn máa ń bógun lọ ní. Ìyẹn náà kọ́ mo fẹ́ pa irú òwe wò ló tún wá yìí. Egbinrin ọ̀tẹ̀lẹ̀ tó bá a ṣe ń pa kan nìkan rú lónìí. Èkè Harmony ara. Ìtumọ̀ tí mò ń sọ fún ẹ ní wípé o bá ti ń bá àwọn èèyàn wí tí ò bá fẹ́ gbọ́ fẹsẹ̀ kan síta kó fẹsẹ̀ kan sínú ilé kó má dàbí ọmọ tí wọ́n kó máa ń rógà lọ́jọ́ kìíní àná tí mo kọ́ sọ nínú tà àkọ́kọ́. Ó gbẹ́sẹ̀ kan síta ó wàá gbé ẹsẹ̀ kan sínú ilé nítorí wípé bó bá gbé méjì sílé wọn á kó ọmọ o. Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. Káwọn bọ̀ pọ̀ lọ lé olóró. Egbin àtOdidere máa padà fẹ́ra wọn o. Ó wá di pé wọ́n ń fẹ́ràn ara wọn gidigidi gan. Inú wa ń bí gbogbo àwọn ẹyẹ tó kù pátápátá. Ẹyẹ kan bẹnu àwọn ẹyẹ yìí. Òun náà rẹwà ṣùgbọ́n gbogbo ògbà tiẹ̀ ó funfun gbò ní. Orúkọ rẹ̀ ń jẹ́ ẹyẹlé. Ẹlẹ́yẹlé lórúkọ tí wọ́n ń pe ẹyẹ yìí. Ẹlẹ́yẹlé dẹ̀ lélẹ́ yìí. Ó ti mọ́kọ tiẹ̀ wá lọ́rùn. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹyẹlé tí wọ́n sọ pé kì í bónílé jẹ kì í bónílé mu kó dọjọ́ òkú kó yẹrí. Wọlé láti lẹ́yìn mi lórí. Àwọn ẹyẹlé yìí àwọn ẹyẹlé ni wọ́n máa ń pè ní èjìgbèdé. Ẹyẹlé èjìgbèdé èyí tí ò bá jẹ́ èjì torí pé ẹyẹlé méjì méjì ni wọ́n máa ń yé yóò mọ́kọ rẹ̀ àtaya rẹ̀ wá látọ̀run ni. ilé ẹyẹlé tí mo wá ń sọ yìí ó mọ́kọ tiẹ̀ wá ṣùgbọ́n kò tẹ̀lé ọkọ tiẹ̀. Ra ṣe èmi. ó sì ń dandan òun fẹ́ fẹ́ Egbin. Ọ̀rẹ́ mi sọ̀ra ṣe. Bẹ́ẹ̀ ni Odidere àti kíni Odidere àti Egbin ti jọ ń fẹ́ra wọn lọ. Gbogbo aráyé ti mọ̀ yí pé Egbin ní ń fẹ́ Odidere Odidere ní ń fẹ́ Egbin. Ṣùgbọ́n ẹyẹlé ó sọ fún gbogbo àwọn ẹyẹ yòókù pé gbogbo ń tẹ̀yìn fẹ́ ti tẹ̀ ń fẹ́ yẹn ẹ rí i pé ìfẹ́ tòun ó ní kíní máa ṣe ó ní Egbin máa padà ṣe láàsì kíní jẹ́ Odidere sódidere rẹwà tóun ni. Ayé ohun tó ń lè torí bọ̀ Odidere ò lè torí bọ̀. Ayé ló ń ṣe. Súnmọ́ gbogbo ìgbà tí Odidere bá wà lẹ́gbẹ̀ẹ́ Egbin. Ó máa ń bá a sọ̀rọ̀ pé ọkọ mi, àyànfẹ́ mi, lólùfẹ́ mi, ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan. Òun ò fẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yìí mọ́. Sọ̀hún ò dáa tó ni. Òun ò fẹ́ kó máa ṣàgbèrè mọ́. Bẹ́ẹ̀ ni Egbin a máa wò pé kí ló ń ṣọmọ yìí. Ṣé wọ́n là kọ́ mu tèmi ni kí ló ṣe àṣọmú gan ni wọ́n kọ́ lọ́nkàn ni kò já mọ́ wa lọ́wọ́ ni. Àwọn àṣọmú tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mo máa fi wọ́n pa ni wọ́n máa sórí wọn tẹ step down yẹn. Bẹ́ẹ̀ lè gbé Odidere sọ fún òun ní step down. Àní o jáwọ́ lọ́rọ̀ àwọn ọmọ pẹ́pẹ́pẹ́ tó ń tẹ̀lé àwọn ìyàwó ilé. Egbin sọ wípé Odidere lọ sọ ara rẹ̀. Ìfẹ́ àníjù fún mọ́. Ṣé wọ́n ló fẹ́ pa star mọ́ lára ni? Ṣé o mọ àwọn ọmọkùnrin kan tó máa ń sọ wípé tí wọ́n bá rẹwà tán wọ́n ṣe ń wó gúgúrú wọn máa wó gúngùn. Ìyàwó rẹ̀ sàn bá pé ọkọ mi jáwọ́ ń bẹ̀ kò sí tó fẹ́ nu létí ní ṣe fún ọ. Odidere mọ̀ sọ̀sọ̀sọ̀ fún Egbin. Egbin ò mọ̀ gbọ́. Yárọ́bì bí Egbin ṣe pàdé ó pàdé ẹyẹlé nù. Ẹyẹlé tó wá pàdé yìí. Wọ́n gbà wá lọ́wọ́. Ẹyẹlé wá sọ fún ọ pé ìrẹ́ Egbin kò sí nǹkan tí Odidere lè ṣe fún ọ tèmi ò ní ṣe. Èmi lè kú sí ẹ lọ́rùn. Ọrùn su náà ni ọrùn ọ̀gẹ̀dẹ̀ ní sú kú sí. Bẹ́ẹ̀ ni ọrùn ọ̀gẹ̀dẹ̀ ní kú sí. Òun máa tẹ̀lé ọ lọ bí tó bá fẹ́ òun á tẹ̀lé ẹ lọ. Tó bá di ẹyẹlé òun ó bọ̀ lọ àtòrí àtọrùn ó bọ̀ lọ. Egbìnrin òtẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Ó mọ̀ páwọn ìyàwó kan bẹ tó fẹ́ nu lé. Wà ló yẹ pé Ọlọ́run ní wọ́n ká tò lórí gbogbo tó fẹ́. Ṣègbójú kòkòrò ara rẹ̀ ò ní jí okó lọ́dọ̀ ya Sàdíà.
àtàntìrámọ́ tó ṣe pọ̀ ọmọ ọlọ́mọ tí ń bẹ ládùúgbò gbọ́n ló máa lé káàkiri ìjọ yẹn ló tó mọ̀ yìí pé inú ilé dáa jù ta lọ ìjọ ọba jẹ gbàsán àbíjọ wọn bá namọ́gùn lẹ̀ fún ọ ló mọ̀ pé ìyàwó ilé rẹ sọ fún ọ àìgbọrọ̀ ló kó bọ̀ lẹ́nìí Egbinrin ọ̀tẹ̀ bá a sì ń pàkan nìkan rú. ìgbà tó dọjọ́ kan àṣé ẹyẹ tá à ń pè ní ẹyẹlé òun àti gbogbo àwọn ẹyẹ yòókù wọ́n ti jọ dá ṣe géèmù wọ́n ti jọ bẹ́ẹ̀tì pé òun máa gba Egbin lọ́wọ́ Odidere ìwọ lágbára mi. òun dẹ̀ máa tú àṣì Egbin òun máa jẹ́ kó dúró tì torí pé bó ṣe ń fẹ́ ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin àbí ṣe ń fẹ́ gbogbo àwọn ọmọge gbogbo wọn nífẹ̀ẹ́ tó nìkan ló rẹwà ni òun máa jẹ́ òye wípé obìnrin ju obìnrin lọ. kò é serú ẹ̀ ló yẹ kó fẹ́ Odidere dára lóbìnrin ayé ìmọ̀ tó ń bá wọ àárín àwọn méjèèjì tán ọ̀rẹ́ wàá kọ̀yìn sí Odidere o. àṣe èmi. wọn náà pé Odidere dára bó ṣe ń ṣe fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní sí fọ́tún. ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ pọ́nìsì wọ́n fẹ́ dá sẹ̀ríà fún Egbin. màá bẹ níyàn sọ. wọ́n kọ̀yìn sí Odidere. òrojú la. wọ́n kọ̀yìn sí. wọ́n bẹ́ẹ̀tì lórí ẹ̀ yìí pé àwọn ò dá yẹ̀yẹ́ rẹ̀ síta. lẹ́bọ̀nù a ò rí gun àṣà. àwọn sọ́dẹni tó máa kó láàrin ìlú. ṣe sébòlù ni lọ́balọ́ba máa ń gùn sébòlù làwọn àjòyè máa ń lò òun ni wọ́n máa ń tì síwájú àwọn sọ́dẹni tí ó máa gbénu gbó tí ò ní gbàrin ìlú mọ́. ayé o. ọlọ́mọdé ayé sí wa o. Bá- ìyá wa náà kó sọ wọ ayé. ayé ló ń kẹ́ni sọ. Odidere lálàá ó ní ọkọ mi mo lálàá wípé nǹkan báyìí ṣẹlẹ̀ ìrẹ ọkọ mi dákun jáwọ́ nù gbogbo wà pálapàla ẹ̀. ìyá ò ṣe é. Egbin ní kí ló ń ṣe é. ayé ṣòro. ibi táwa ajáyé dé ibi tá a lóògùn dé mo ṣe gbẹ. ibi tá a lágbára dé láàrin ìlú obìnrin wo ló fẹ́ ṣe fáwa ilé aláwo wo làwa ò mọ̀ àáfàá wo la mọ̀ pásítọ̀ wo la mọ̀ àṣírí wo ló ń bẹ tí wọn kí ni wọ́n fẹ́ lò fún wa ìsìn àwọn yẹn wọ́n wẹ́. bánú sọmọ máa béèyàn sọ. Àtẹkùn àtẹran àti gbogbo àjẹ papọ̀ ni àti kékeré àtàgbàlagbà wíwó ìfẹ́ àní. fẹ́ mọ̀ pé Egbin rẹwà Àní. kò sẹ́ni tó máa wo Egbin lẹ́ẹ̀kan tí ò ní wo lẹ́ẹ̀mẹ́ta Ẹni. wàláhì Egbin rẹwà lẹ́ranko. inú bí Egbin bá ń lọ ní méjì mẹ́ta ayé ń fẹ́. ẹ̀kọ́ ẹranko mi síbẹ̀ gbogbo yóò ní wo nǹkan mímọ Egbin lẹ́ẹ̀mọ wo ewu rẹ̀ wàá pọ̀ tó bá gbọ́ tó bá sọ pé lágbájá dẹ̀ dára bí Egbin la ó ti dára jù. dákun wá gbà wá. kò pẹ́ kò sùn kò pẹ́ kò jìnnà ẹyẹ lé fi gbogbo òfẹ́ ó fi hàn sí Egbin Egbin bá gbàgbé Odidere àwa kò wálé mọ́ kò ṣe nǹkan kan mọ́ ìjà. ló bá ń sunkún nulẹ̀ ló bá dẹni tí ń kọrin káàkiri gbogbo ìlú. oyún yàda fún ìyá. tó bá wá wà lórí igi àwọn ọkọrin àwọn ọmọbìnrin yìí ló tún ti ń sunkún torí ọkọ rẹ̀. tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún á máa sunkún. ó wá di wípé aṣọ tí ń bẹ lára rẹ̀ wọ̀yà máa ń dọ́ra. tó já sọ àìwọ ara rẹ̀ ó máa ń fẹnu ara rẹ̀ gé yín bá ń gé dálẹ̀lẹ̀ yípe torí ẹni tóun fi ń ṣẹ̀wà náà ni wọ́n ti mú lọ yìí. kí láǹfààní ẹwà tóun ṣe ó bá bẹ̀rẹ̀ sí gé gbogbo ìyẹ́ tí ń bẹ nírú rẹ̀. ní ìmọ̀ ní. ìyẹ́ tó yẹ kó jẹ pé ládéládé lóyè ni máa ń lò ó ó bá bẹ̀rẹ̀ sí bàjẹ́ Production. ní wá ń ké káàkiri ní bá wá ń ké lókè wá ní Odidere ní kéwọn o. ìgbà tó wá di wípé ète gbogbo àwọn ẹyẹ ó mú Egbin tán aspirọ̀bì. wọ́n tún Egbin sáàrin gbogbo àwọn ẹranko aspirọ̀bì. gbogbo àwọn ẹyẹ yòókù Yàrá. àwọn ọkọ wọn tó ṣe pé tó fún àwọn ìyàwó wọn ò kọjú sí wọn tẹ́lẹ̀ ọlágbára mi. tẹ Egbin ti wó ní ó ti wó látamọ́lẹ̀ àṣírí bá tú lójú ẹkùn kàtà mi. ẹkiri ìwọlá àtẹrin lẹ́yìn. àtẹfọ̀n lórí. wọ́n bá dá Egbin délẹ̀ wọ́n bá dá dùbúlẹ̀ ayé. wọ́n bẹ̀rẹ̀ sí kó ẹgba fún wọ́n lọ borúkọ rẹ̀ jẹ́ lọ́dọ̀ ládéládé pé ládé ọba ìlú bá sọ pé látẹ̀ni lọ ìwé Egbin àtúnlò ọba òtúngùn ẹ̀ síwájú mọ́ inú gbó ló mọ̀ gbé ọkàn lé ọ̀rẹ́ mi sọ. sẹ́ẹ̀sì mọ̀ pé ìran Egbin ìran wọn náà pọ̀ bá funfun bẹ́nu wọn funfun nù wọn lẹ́ṣin ènìyàn sọ. funfun nù àwọn pupa nù wọn náà wà tó jẹ́ pé ẹṣin ni wọn bẹ́ẹ̀ sì ṣe di wípé lọ́balọ́ba bẹ̀rẹ̀ sí í ṣe gun ẹṣin ni Ọ̀fẹ́- wọn bá gun Egbin mọ́. a ò rí gun àṣẹ. ibẹ̀ ni ayé kò tọ́ ti bẹ̀rẹ̀ sí sọ pé mo sì sọ o ayé mọ̀ kò tọ́ Egbin o mọ̀ kò tọ́ ọmọ aráyé ẹ kò tọ́ o bí mo ṣe sòótọ́ fún ọ pé nǹkan báyìí báyìí ó dẹ̀ padà gbọ́
Egbin wa ń ké pé ọmọbìnrin yìí mọ̀ sọ lóòótọ́ ayé ló òun dẹ̀ kó òun ò dẹ̀ gbọ́ sí lẹ́nu sọ̀rọ̀ àfáyé sórí pé ayé kò tọ́ báyìí. ayé mọ̀lẹ́. bó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn kan ń bẹ tí wọ́n bá ń bẹ sọ̀rọ̀ pé kó kúrò níbi tó ti lè ṣubú. gbẹ́kẹ̀lé kàkà tí wọ́n fi sá fún ọ. òró. wọ́n á dúró tì ọ ní pé ọ̀rẹ́ wa ní okó mi nǹkan báyìí sẹ́. bó bá àwa máa hùwà tí ò dáa wọ́n á tún mọ̀ gbìyànjú tí wọ́n ṣe yọ kó náà àdánwò ni. ọlọ́run ló tó gbára lẹ̀. bí Egbin ṣe di pé inú gbólóńgbé nu. olùwà rẹ̀ pátápátá inú gbólóńgbé. tó máa ma ayé kò tó wá dẹni tó ṣe pé gbogbo aráàlú bá pè wọ́n bá fi ń sọnù ilé wọn. bẹ́ẹ̀ni wọ́n bá ń lò ó Ayé. wọ́n á pè síbi ibikíbi tí wọ́n bá ti ń ṣe gbogbo bí wọ́n bá ti ń ṣayẹyẹ. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni ayé ìwà rẹ̀ wá ń pọ̀ sí i. ó sì rí i pé ó jẹ́ gbàkejì nínú àwọn ẹyẹ. àfi tọkìn wá jẹ́ bàbá ẹyẹ. òun jẹ́ gbàkejì rẹ̀. ẹ gbọ́ lórí ètò tèmi àní ìjìbá ń lọ. yòókù tún di ọjọ́ mẹ́jọ. ṣe tó bá rí i pé wọ́n ń pè ọ́ sákèsí kan. òdenu wọ́n fi ibi sólórí rẹ o. ó ń pè ọ́ sákèsí torí ọjọ́ tàdánwò ṣẹlẹ̀ kó má bàa ṣẹlẹ̀ sí ọ ní ẹni tó nífẹ̀ẹ́ jù ní. láwọn sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá ní nípa láti lè ṣe ìrànlọ́wọ́ fún wa ó náà lẹ́nìkejì rẹ̀ ìyẹn náà ni ayé kò tọ́ sí i. Bá tó- tó fi wá di pé bẹ́ẹ̀ ni Odidere ó ṣe tó wá sọ orúkọ rẹ̀ di ayé kò tọ́ ọmọ Odidere. yọkù di ọjọ́ mẹ́jọ tẹ́tù mọ́ gbọ́ àwọn akọ̀tun ètò mi. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ ó dàbọ̀. أردنا Sound production. يا من يخرج آدم من الجنة ورده ويا من درى يبوى الشفاء ènìyàn ṣe gbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. حسبي ربي حسبي ربي حسبي ربي حسبي ربي حسبي ربي حسبي ربي يا الله ọlọ́run tó fún mi. ṣe ti gbọ́ nípa ìpín ṣe ti gbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣe ti gbọ́ ìpín United Ventures ṣe ti gbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣe ti gbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú ìpín United Ventures àti gbọ́. ìpín United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ ìpín United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà ilé-iṣẹ́ Win United Ventures tún ta gold lónìí rọ̀rùn 18 karat kó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí